àláfà rẹ̀ ti ń sọ̀rọ̀ tó ti ń sọ pé kò sí ẹ̀sìn kankan tá a fi fún yín bí kò ṣe ẹ̀sìn ìsìláàmù. Alright, irú bí tẹ́ kóòtù yẹn wọ́n ní inna dina indallahi al-Islam, wọ́n máa ń fi bẹ̀yẹn tan àwọn èèyàn, irọ́ lásán ni náà. Mr. Moscotek, tẹ́yìn náà tẹ́ bá dá nǹkan lẹ̀ tẹ́ dẹ̀ fẹ́ káwọn èèyàn ṣe, ẹ máa for example tẹ́ bá ṣe fóònù bóyá iPhone lẹ́yìn lẹ ṣe, ẹ lè máa sọ fáwọn ọmọọṣẹ́ yín pé ẹ̀yin tó bá fẹ́ ṣiṣẹ́ ń bì kò sí fóònù kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín àyàfi kó jẹ́ iPhone, torí bẹ́yìn lẹ ṣé I understand? Muhammadu ni ó dá ẹ̀sìn Islam lẹ̀, ẹgbẹ́ ni ẹgbẹ́ òkùnkùn ni, so ó wò pé ẹ̀yin tẹ́ bá máa tẹ̀lé mi ní òní gbà kankan mi lọ́wọ́ yín àfi Islam. So nǹkan tẹ́ ẹ rí tán kọ sínú Quran yẹn ṣe bọ́rọ̀ Muhammadu ọ̀rọ̀ Allah ni, Muhammadu náà là Allah náà. So ẹ ò lè expect kó sọ pé gbogbo ẹ̀sìn ni máa gbà lọ́wọ́ yín o, ẹ̀sìn kiriyó ni máa gbà lọ́wọ́ yín o, ẹ̀sìn Hindu ni máa gbà lọ́wọ́ yín o, kò ní sọ bẹ́ẹ̀. So ọgbọ́n lásán ni ọkàn fi nail àwọn èèyàn ni, because the moment ẹ bá ti believe nínú nǹkan tó wà nínú ìwé yẹn, ìwé yẹn ti sọ fún yín pé nǹkan yẹn lòun fẹ́ gbà lọ́wọ́ yín, so nǹkan yẹn lè máa fẹ́ máa ṣe. Ṣé I understand nǹkan tó ṣẹlẹ̀ wọn gan nìyẹn? Kí ni? ṣé ká sọ pé wọ́n ń ṣìkú fún wa ni àbí kọkúkọ ló ń kọ síbẹ̀ ni àbí kí ni, ṣé ẹ gbọ́ nǹkan tí mo wí sà? Nǹkan tí wọ́n tú fún yín ó wà nù Kùránì yẹn bẹ́ẹ̀ wípé Allah sọ wípé ẹ̀sìn kan tóun máa gbà òun ni Islam. Mo wá ń sọ fún yín wípé ẹni tó dá ẹ̀sìn Islam lẹ̀ fún rárá ẹ̀, kí lẹ expect kó sọ? Nǹkan tó máa sọ náà ni wípé nǹkan tí mo dálẹ̀ yìí tó jẹ́ tèmi, òun nìkan ni máa gbà lọ́wọ́ yín. Nǹkan tán ṣe nìyẹn. Ṣó ti yé yín? Ṣó ti yé yín Mr. Moscotek? Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ nínú Quran, Ọlọ́run ò nẹ́sìn. Ó ti yé yín, Ọlọ́run ò nẹ́sìn. Àwọn yẹn ló dá ẹgbẹ́ yẹn lẹ̀, so Muhammadu ló dálẹ̀, Muhammadu ló dá Islam lẹ̀. Tẹ́ bá tẹ̀ sí Google ẹ máa rí, ó dẹ̀ wà nínú Quran. So ó dẹ̀ ń sọ fáwọn èèyàn pé kò sí ẹgbẹ́ kankan tí mo máa gbà tí mo máa yọ́nú sí, kò sẹ́gbẹ́ kankan tí mo yọ́nú sí àfi ẹgbẹ́ Islam tí mo dálẹ̀ tó jẹ́ ẹgbẹ́ tiẹ̀. So nǹkan tó ṣe lásán nìyẹn. Ṣó ti yé yín? Nǹkan tó ṣe nìyẹn. So irọ́ lásán. Kí àwọn tó wà lókè kó má bínú pé ìbéèrè ti tèmi pọ̀, torí tèmi ṣe wà èmi máa ń fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀, ṣẹ́gẹ́ tì mí sà. Bọ̀ èmi tún ń gbọ́ wọ́n tún sọ fún wa pé tá bá kú tán pé ó ní àwọn kan tó máa yọ sí wa nù sàárè tó máa béèrè pé ta lọ́lọ́run ẹ, pé kíníkan. Ṣé gbogbo nǹkan tó wà lánàá Kùránì yẹn náà ṣé irọ́ la máa pè yẹn ni àbí báwo ni sà? Irọ́ lásán ni gbogbo ẹ̀.